ṣeré mi. Ò ń ṣeré ẹ? Jẹ́ àwọn nǹkan tó ń ṣe. Ò ń ṣeré ẹ. Bẹ́ẹ̀ni. Ṣé o ṣe dáadáa lénìí? Bẹ́ẹ̀ni. Wòkè, bẹ́ẹ̀ ni kí ni? Mo ti ṣe dára. Ó yá, kí ló ń pe school ní Yorùbá? Wòkè kó sọ fún mi. Kí ló ń pe school ní Yorùbá? Ẹ̀rìnwó. Mi ràn ẹ́ lọ́wọ́. Kí ló ń pe school ní Yorùbá tó bá fẹ́ wàrà dídì? Ní Yorùbá, kí ló ń pè? Ilé-ẹ̀kọ́. Kí ló pè? Ilé-ẹ̀kọ́. Ilé-ẹ̀kọ́. Kí ló pè? Wòkè. Kí ló pe school? Ilé-ẹ̀kọ́. Ilé-ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé o ṣe dáadáa nílé ẹ̀kọ́ lénìí? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ó yá Wòkè, iṣẹ́ wo ló tún ṣe? Ṣé assignment nìyẹn ni? Ó yá kọ orin fún mi. Kọ tirẹ̀ ní Olúwa fún mi. Ká lọ ra wàrà dídì, ó yá. Bàbá fi mí wẹ́. Fi mí wẹ́. Kí n fi ẹ́ lẹ̀? Bẹ́ẹ̀ni. Kí ló dé? Ò ń ṣiṣẹ́? Bẹ́ẹ̀ni. Ò ń ṣe kí ni? Ó ń ṣiṣẹ́. Ó ń ṣiṣẹ́. Ó yá kọrin fún mi. Ṣé o fẹ́ wàrà dídì? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni kí ni? Mo fẹ́ wàrà dídì. Ó yá kọrin fún mi kí n lọ rà ká lọ rà. Ó fẹ́ sí ìfẹ́. Ó ní ọ̀sán ẹni. Ó yá Wòkè pé kọ́ dáadáa. Bàbá fi mí wẹ́. Kí n fi ẹ́ lẹ̀? Bẹ́ẹ̀ni. Mi nira wàrà dídì fún ẹnìyẹn o. Bàbá wọ́n ń ṣiṣẹ́. Ò ń ṣiṣẹ́? Dákẹ́. Kí n dákẹ́? Bẹ́ẹ̀ni. Wá sọ pé ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Kí ló ń kọ gan? Kí ló ń kọ? Ó yá sọ nǹkan tó ń kọ fún mi jẹ́ kí n wò. Wọ́n kọ eré. Ò ń kọ ilé? Bẹ́ẹ̀ni. Ta ló ní kó kọ́? Èmi. Ó yá pàtẹ́wọ́ fún bàbá. Ó yá sọ fún àwọn aráalé, sọ pé ẹ ṣé o. Wòkè sọ pé Wòkè sọ pé ẹ ṣé o. Ẹ ṣé o. Tẹ́ ń wo fọ́nrán mi. Ó yá Wòkè, ó yá sọ fún ẹ pé Iyanu. Ó yá Wòkè. Iṣẹ́ tó ń ṣe dẹ̀ lágbára. Sọ pé ó dàbọ̀ o. Ó dàbọ̀. Ó ní juwọ́ fún wọn.